Nílé lóko lájò lẹ́yìn òjì gbogbo ní káàbọ̀ sí orí ìtẹ̀lé Mùsùlùmí. Mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò kàn ní Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ òdì, kò sì ní fọ́nà ṣe gbogbo ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́sí. Sallallahu alayhi wa sallam. Wọ́n pàdé sí wa lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí báyìí pé. Wa huwa yawma aslama wa nataqa bi shahadatayn. Wọ́n ní wọ́n kúrí máa yìí. Ìjọ tó wá gbà Islam, ọ̀tá ni fún Ànábì, kò fẹ́ ra Ànábì, kò fẹ́ rí Ìsìlámù, kódà kò fẹ́ rọ́lọ́wọ́ tó ra Ànábì sẹ́. Ó lé Ànábì lọ́wọ́ ń sọ fún wa pé inú àdúrà tá Ànábì wa tá Ànábì ṣe pé wọ́n ti ń ṣe ni pé ó ṣe kọ́ lọ́wọ́ yọ nu wọn ó kúrú mà yọ lára Abidjan njọ Ànábì níjọ́ tí kúrú mà yí wá gba Ìsìlámù ọ̀rọ̀ rẹ̀ wá ní. Talaba minan nabiyyi an yaghfira lahu adawatahu lahu qabilu. ẹ pé òun ti gba Ìsìlámù lónìí amadi anna Muhammad òun fẹ́ kọ́ ọba òun tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́dọ̀ òun ó fẹ́rí jẹ́ òun ọ̀tá tóun ti bọ́ ọ sí síwájú kóun tó gba Ìsìlámù rẹ̀ yìí. Faqala an-nabiyyu. òun bọ̀ sọ̀tá òun bọ̀ bá tó ní ọ sọ̀tá òun bẹ́ẹ̀ sì yí sọ̀tá òun náà ló ń padà àgbà Islam lórí báwọn bẹ́ẹ̀ lọ́n kó fẹ́rí jìn Ànábì wa sọ báyìí pé. Allahumma kibili kirimata kulla adawatin adaniya. Ọlọ́run bá mi fẹ́rí jìn Ukrima o ó ti gba Islam lónìí o gbogbo ọ̀tá tó bá mi ṣe lórí ẹ̀sìn yìí Ọlọ́run mọ́sá bá mi forí jìn. Waghfir lahu ma nala minni. Minal iridi o ti bá mi forí jìn ma nala minni minal iridi gbogbo ojú ọmọlúwàbí mi tó fàya wọn ò ṣẹ̀ṣẹ̀ máa fọ ọmọlúwàbí àwọn èèyàn ya. ǹjẹ́ wọn ẹ̀sẹ̀ máa fọ ọmọlúwàbí àwọn èèyàn yá ó ti wà lọ́dọ́ tó ti pẹ́. afaani atẹ̀rìjú anrọ̀fin. Antakuna fi kakomi lahun sadun wa anta bi ghairi sadin lahun sadun wa anta bi ghairi sadin. Atẹ̀rìjú antakuna fi kakomi. ọ̀rọ̀ kẹrọ fi kàkọ́ mi wọ́n máa sọ̀rọ̀ àwọn ńláńlá wọ́n máa sọ̀rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa sọ̀rọ̀ Musa wọ́n máa sọ̀rọ̀ Isa wọ́n máa sọ̀rọ̀ Ibrahima wọ́n máa sọ̀rọ̀ anabi Nuhu bí a kò lọ́dọ̀ wọn wọ́n máa sọ̀rọ̀ àwọn afa ńláńlá ìwọ́sì lọ́ọ́ fẹ́ jọ wọn rọ̀fíkà kọ̀ mí ọ̀fẹ́ dọ̀rẹ́ wọn fẹ́ ṣe bí wọ́n ṣe ń polongo wọn máa polongo rẹ bí wọ́n ṣe ṣẹ́kù wọn náà fẹ́ ṣẹ́kù. Lahu zadun wa anta bi ghairi zadin. Lahun sadun wa anta bi ghairi zadin. orí lọ́fẹ̀ẹ́. ǹjẹ́ gbogbo àwọn tá a kàkà rẹ̀ yìí wò rí lọ́fẹ̀ẹ́. ẹ máa wo Ọlọ́run tẹ ọ̀rọ̀ ànábì fúnra ẹ tẹ̀rọ̀ rí bí èébú tó gba ànábì ṣe tó nìsín àmọ́ bó ṣe fọ ọmọlúàbí rẹ̀ ya tó àmọ́ irọ́ tó ti pa mọ́tà rẹ̀ ajẹ́pẹ́ ni rẹ̀ àṣekè sẹ́ni rẹ̀ àmọ́ àìmọ̀ irọ́ táwọn ẹ̀dọ́ Ọlọ́run ti pa mọ́ wáyé náà nìsín lọ́lọ́run tó wá sọ pé tí wọ́n bá náwọn àwọn túbá òní sọ pé ọ fẹ́ gbẹ̀san o ó rọrùn iná lèyàn gbé mi hùn. ǹjẹ́ gbogbo tàwí kò rọrùn iná lèyàn gbé mi. òun wá ń sọ akram àwọn sọfà nàbí òun ti gbà sílámù rẹ̀ yìí àmọ́ gbogbo ọ̀tá tóun bọ̀ ṣe kóun tó gbà sílámù yìí báwọn tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ó sì máa pàdé ọ̀tá àná ìgbà ṣe Ọlọ́run ọgbà àwọn ẹ̀ṣẹ̀ tí ò yí àwọn èèyàn nu ọ̀sẹ̀ èèyàn ó wá lọ jù kó ń kọ̀rọ̀ kan fa ẹ́sìkì fáàrù tó o bá ṣe 10 million Ọlọ́run ní foríjì ọ ẹni tó ọ̀sẹ̀ ní kọ́ wá bó ṣe yọ ọ́nú. ǹjẹ́ ọ̀sẹ̀ ọwọ́ rẹ̀ jókòó níbi kan àwọn ń sọ ẹ́sìkì fẹ́rù ẹni tó ọ̀sẹ̀ ní kọ́ wá bó ṣe yọnu. bí ẹ́sìkì fáàrù yóò bá ṣiṣẹ́ ọ̀là apágbára àdúrà lágbára ọ̀kẹ́ni wọ́n wá jòkó pé ẹ̀dá kílà àti ẹ̀ ń fa
tẹ́bẹ̀ mi náà sẹ́yìn ọlọ́run bó tó fi ṣe mí mo yá fi ẹ̀fá lọ́rọ́ náà lọ́wọ́ àmọ́ láì ṣe bẹ́ẹ̀ ó bòyàn sí ọba tèèyàn jẹ́ àwọn ni mo ní ọ̀nà àbáyọ mo bá ti lọ múra ní ìsìn gbogbo ẹ̀ ti tán náà nù wàláì bá jọ gbé dàrí kí á má kọ̀ tán ẹ̀ṣẹ̀ tí ọba ti ara tó tara ẹ̀ dá ó lè tara ẹ̀ dá sí ọlọ́run dàrẹ́tì ọlọ́run kọ́ ọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ẹ̀yọ̀ kan náà ni ọba ṣẹbọ pẹ̀lú ẹ̀ ojú ẹsẹ̀ rẹ̀ nù. ǹjẹ́ ẹsẹ̀ tọ́lọ́run abayọ̀ kan náà ń tọ́ bá ṣẹbọ pẹ̀lú rẹ̀. àmọ́ ẹ̀ṣẹ̀ tí ó pọ̀ tí máa wà lọ́rùn èèyàn ẹ̀ṣẹ̀ tó tara ẹ̀ dá ara ẹ̀ dá ló ti ṣẹ̀ ló ti wá kọ́ lọ́lọ́run. ǹjẹ́ ara ẹ̀ dá ló ti kọ́ lọ́lọ́run bẹ́ẹ̀. ọ̀tẹ ìwọ rẹ̀ mọ́lẹ̀. ọ̀tẹ̀ ìwọ rẹ̀ mọ́lẹ̀. ọ̀bàjọ́mọlúàbí ẹ̀ jẹ́. ìjọmọlúàbí rẹ̀ bàjẹ́. ọ̀yẹ̀yẹ́. ọ̀yẹ̀yẹ́ rẹ̀. ọ̀dọ̀tí ẹ̀. ọ̀dọ̀tí ẹ̀. nítorí pé wọ́n fẹ́ ga. torí pé wọ́n fẹ́ ga. nítorí tó fẹ́ jẹ. torí ohun tó fẹ́ jẹ lẹ́yìn. ọgbàgbé tó fẹ́ jẹ. ọgbàgbé ohun tó fẹ́ jẹ. ọwọ́ ajẹ. ọwọ́ ajẹ. kódà wọn ò hélì ẹ. kódà wọn ò hélì ẹ. àmọ́ òlé láti bọ̀ tán. àmọ́ òlé láti bọ̀ tán. sọ bànkà. òlé láti bọ̀ tán. ọlọ́run ètò ọlọ́run lè yí wọn. ètò ọlọ́run bẹ́ẹ̀ nìyí wù ni. torí ojú ibi tó gbà lọ́run ojú àbòsí ni. ǹjẹ́ ojú mi tó gbà lọ ojú àbòsí ni. ojú àbòsí ni kìí sojú ẹ̀sìn. ojú àbòsí ni kìí sojú ẹ̀sìn. kọ́ fa pé ojú ẹ̀sìn ni pé wọ́n fẹ́ máa fa ìjọmọlúwàbí àwọn èèyàn ya kọ́ wá lójú ẹ̀sìn kan ló fi múlẹ̀ ń bẹ̀ tá a sì rí àwọn èèyàn tí wọ́n ń sin òòṣà òòṣà ni wọ́n ń sìn fa. kìí sọ́dọ̀ èèyàn tí wọ́n ń sin òòṣà àwọn èèyàn tó lọ́wọ́ bá. ولا تسubوا الذين تدعون من دون الله فيسubوا الله عدوا بغير علم. ọlọ́run àti wọ́n ń sin òòṣà ń ẹ gbọ́dọ̀ bọ́lọ̀ wọn ọba wọn ẹ má bu òòṣà wọn àní tó dáhùn náà wà bọ́lọ̀ wọn ti yín. يسubوا الله عدوا بغير علم. بغير علم kí ló kàn wọ́n ọmọ ọlọ́run ọba rẹ ni. èyí wà lọ́mọ ọlọ́run ẹ. so ìfi jásí pé amábọ́sẹ̀sẹ̀ ni ó ní ànábì tọrọ àforíjì fún mi. anabi wa nanu ma do anabi wo lọ́hùn. Allahumma gifili kirimata kula dawatin adaniya. gbogbo ọ̀tá tó bá mi ṣe ọlọ́run bá mi foríjì ó kiri mọ́. wa gifila umana lamini miniridi fi waji awanaka ibon aniu. ìjọmọlúàbí bá foríjì níbi gbogbo kíni nǹkan tó fàya níbi ìjọmọlúàbí mi. Ìwàjì àwọn anága ìbò ni a lò. èyí tí ń bú mi lójú mi pàyànpàyàn tí mo wà jòkó tí lè sọ̀rọ̀ abẹ́yìn tí ń sọ lẹ́yìn mi tí ì sí bẹ́ẹ̀ tí ní ẹ má da lóhùn irọ́ nípa ọlọ́run ọ̀ránṣẹ́ o. òpùrọ̀ ẹnu wọn máa ń ká dùn ní ọlọ́run ọ̀ránṣẹ́ kì í ṣèyàn àrí rárá àtẹ̀yí tó sọ lójú mi àtẹ̀yí tó ṣe lẹ́yìn mi bá ń foríjì kó mójú kó ń bẹ̀ fún un. jẹ́ àtẹ̀yí tó ṣe lójú mi àtẹ̀yí tó ṣe lẹ́yìn mi bá ń foríjì kó mójú kó fún un yà níbí. Mukutasaru tarikhi Damasco. ibi tó wà nìyẹn tó bá fẹ́ wá Muktasaru Tarihi Damasco òun lẹ́ni àkọ́kọ́ náà àdúrà tá ànábì sọ̀rọ̀ tá ànábì sọ pé má jẹ́ ń ṣépèlé wọn ó ṣe kọ́nà wọn yọ nínú àwọn bàrà dí wọn tí ó padà gba ẹ̀sìn tí wọn ò ní ṣẹbọ òun làwọn kọ́tọ́ yọ wọn wá tó méje bẹ́ẹ̀